A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí a bá tuntun ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà ní orúkọ mi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ títí lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Finance Ìwé lẹ́jà sí yìí, bá subscribe sí ẹgbẹ́ rẹ̀ wọn. Ó rí àmàgbé kan níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell. Bá wa tẹ̀, tó bá tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá. Ìtì ń bẹ lókè ọ̀ tó ṣe option A, L àti L. Táwọn oníbàá máa pè ní option all. Olùkọ́ bá wa tẹ̀. Ó bá tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tó bá ti ń jáde. Aláàfin ti lọ sílé ẹjọ́ gíga, ilé ẹjọ́ tó ga jùlọ. Kí ni tí bàbá lọ ṣe? Wọ́n lọ sílé ẹjọ́, wọ́n gbé ìjọba lọ sílé ẹjọ́. Wọ́n ní wọn ò gbọ́dọ̀ jẹ́ alága ọjà tuntun. Meanwhile, kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ fẹ́ jẹ́ alága ọjà o. Wọ́n ti jẹ́ alága ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwúyè lásán wọ́n fẹ́ ṣe. Kí gómìnà ó sì gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́. Wọ́n ti jẹ́ tipẹ́tipẹ́. But unfortunately, Aláàfin àná ò jẹ́ kí wọ́n ṣèwúyè. Gẹ́gẹ́ bí bàbá wa alága ọjà bí wọ́n ṣe brief mi nígbà yẹn. So now bí eré bí àwàdà ló bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ mi ọkọ là l'Amẹ́ríkà ó kọ́kọ́ sọ wípé kí àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n má gbadé. Ọ̀sẹ̀ mi sì máìkì yẹn. Pé kí àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n má gbadé. So now báwọn Ọ̀yọ́mèsì ò bá gbadé, èwo ni ti alága ọjà? Oh my God. Now, Aláàfin asked Supreme Court to halt controversial Ọ̀yọ́ chieftaincy elevation February 11, 2026. Now, the Supreme Court of Nigeria, sitting in Abuja, has been asked to restrain the Oyo State government from creating, recognizing, or elevating the chieftaincy stool of Baale Ago-Oja pending the determination of an appeal before it. Now, bàbá wò dáadáa, gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jọ́jọ̀gbọ́n ẹ̀yin amòfin láàrin wa, ẹ sáré wò ó wípé kọ́rọ́rùn kéèyàn ó tó lọ Supreme Court láì lọ sí High Court. Bàbá dé láti High Court a lè fò lọ Supreme, a lọ àpíìlì pé kí ní ọ̀tẹ̀ wa lọ́rùn o. Bàbá dé láti appeal,
ńlọ̀rọ̀ tó kan Supreme Court or no Supreme Court, but very very unfortunate, fortunately or unfortunately, òun náà ni wípé ohun tí Aláàfin Ọ̀wọ̀ adé bá ń lẹ̀ ó ní wọ́n ń gbégbésẹ̀ lé lórí. Kí ni wọ́n bá ń lẹ̀? Òun náà ni wípé wọ́n l'Aláàfin àná ló ti lọ ilé ẹjọ́, so kìí sàwọn lọ́bẹ̀rẹ̀. Aláàfin àná ń lọ ilé ẹjọ́ pé wọ́n ti lọ sí High Court, ó dà pé wọ́n ti appeal. Tẹ́ bá gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé wọ́n ti jẹ́ alága ọ̀já tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti jẹ́ alága ọ̀já. Ní tí bàbá sọ fún mi lọ́dún tó lọ ni pé kódà gan wọ́n ti promote àwọn sí second class ọba. Kí wá ló dé tẹ́ẹ̀fì tí ìgbàdé? Wọ́n ní bàbá wa Aláàfin àná ni ò jẹ́ káwọn ó ṣèwúyè. Ok, kí wá la wá fẹ́ ṣe? Wọ́n ní àwọn nígbàgbọ́ wípé Aláàfin tòní yóò fáwọn láàyè, torí pé àwọn wà nínú ẹni tó sọ̀pọ̀tì Aláàfin òní ń pé tán bá mú wọn ò sí èèyàn mú láti jọba. So làwa retí tó ń di ṣeṣere. Nbí wọ́n fọkàn sí, ibi wọ́n fojú sí ọ̀nà ọ̀gbàbẹ̀, ibi àfojú òpó sí ọ̀nà ọ̀bàbẹ̀ lọ́mọ́. Ẹni tí wọ́n rò pé yóò ràn wọ́n lọ́wọ́ ló ń dìde takò wọ́n yìí. Gómìnà Ṣèyí Mákindé, in fact ọba tó jẹ́ tìlú tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́. Gómìnà Ṣèyí Mákindé gbìyànjú gan. Ńgbà tí wọ́n wá lọ ilé ẹjọ́ yìí, ṣé ilé ẹjọ́ máa fẹ́fọ̀ wọn àbí ò ní fẹ́fọ̀ wọn? Unfortunately èmi kọ́ ládájọ́, èmi kọ́ làwọn agbẹjọ́rò, èmi sì kọ́ ní ilé ẹjọ́. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ètò tí ń lọ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé kò lè dúró. Whatever tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀, wọ́n gbadé fáwọn tí wọ́n fẹ́ gbadé fún. Báláàfin bá lọ ilé ẹjọ́ lórí àwọn Ọ̀yọ́mèsì, a lè pé wọn ò jayò pa o, bóyá wọn yanjú ẹ̀ láàrin ara wọn tùbí nùbí. Bí ọ̀rọ̀ Ọ̀yọ́mèsì bá wà nínú tán gbé lọ ilé ẹjọ́ gíga jùlọ, Supreme Court, ó túmọ̀ sí pé àwọn Ọ̀yọ́mèsì náà ti fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ wọn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí a kì í rà kógun lépín. Ká lọ́rọ̀ alága ọ̀já nìkan ní bẹ nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nìkan ni wọ́n gbé lọ Supreme because ó ní wọ́n ti ń rò ó bọ̀. Bó bá wá jẹ́ pé ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò lè ṣẹ̀ṣẹ̀ fi kún ní Supreme. Ntẹ́ mú mẹ́jọ ní High Court kò sínú ẹjọ́ yín ní àpíìlì, ẹ lè mú wọnú ẹjọ́ ní Supreme. Bóyá táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jó nímọ̀ òfin bá tún wà làwá lọ́yẹ̀ o, ṣe mọ̀ pé èèyàn dàgbà sí tí ọ̀bá mọ̀, èmi ò nímọ̀ nínú òfin. Pápápá jẹ́ kí n sáré ka ṣé suitcase ni àbí suitkini, kì í ṣe suitcase. The Supreme Court of Nigeria sitting in Abuja has been asked to restrain the Oyo State government from creating, recognizing or elevating the chieftaincy stool of Baálé Àgọ́ Ọ̀já. Kí ló dé? Ẹ fẹ́ káwọn onílé ọjọba ni, pending the determination of an appeal before it. In a motion on notice dated January 30, 2026 and filed in appeal number SCSC/404/2018, the Aláàfin of Ọ̀yọ́ is seeking orders of interlocutory and mandatory injunctions against the Governor of Oyo State and the Attorney General of Oyo State. The motion brought pursuant to Order 2, Rule 28, Bracket 1,
of the Supreme Court Rules 2014 (bracket as amended) and the inherent powers of the court under Section 6 (bracket 6 bracket B) of the 1999 Constitution. 6. To halt all actions relating to the Baale Ago-Oja chieftaincy pending the final determination of the appeal. The suit was instituted by the late Aláàfin of Ọ̀yọ́, Ọba Lamidi Adeyemi. The Aláàfin is asking the Apex Court to restrain the governor and the Attorney General from creating or recreating, establishing or re-establishing the chieftaincy stool of Baale Ago-Oja and from appointing, approving or recognizing Alhaji Ganiyu Busari as holder of the stool. He is also seeking an order restraining the state government from recognizing or further recognizing, dealing or further dealing with Busari as Baale Ago-Oja, as well as stopping any elevation of the chieftaincy from Part 3 (bracket minor chief) to Part 2 (bracket recognized chief). Ẹ ti rí pé nǹkan bẹ àgùntàn tó mẹ́nu. In addition, the applicant is asking the court to restrain the respondent from, and I quote, installing or crowning the appellant as the Ọlọ́jà of Ago-Oja, irọ́ àti ẹ̀fọ́ ọlọ́jà gan, Aláàfin Ọ̀já, Aláàfin Ago-Oja of Ago-Oja on February 13, 2026. Àtìmọ́yè yìí jẹ́ Ìwó Nà, Ìwó Pápá, Ìwó Nà. Ṣèyí Mákindé àmọ́yè yìí jẹ́ Ìwó Nà, Ìwó Pápá, Ìwó Nà. Alhaji Busari Ganiyu ẹtìmọ́yè yìí jẹ́ Ìwó Nà, Ìwó Pápá, Ìwó Nà. On February 13, 2026, at Olivet High School, Oyo, or at any other venue whatsoever, the motion further urges the Supreme Court to set aside Oyo State Gazette, can set aside Oyo State Gazette number 01, volume 50 of January 17, 2025, and I quote, insofar as it relates to the elevation of the Baale Ago-Oja chieftaincy. The Aláàfin, through his counsel, Adeola Omotunde San, argued that the chieftaincy stool of Baale Ago-Oja was declared non-existent by the Oyo State High Court in the judgment delivered on July 31, 2007. Kí ló dé tí àwọn èèyàn ń jàgbọ̀n ní èsín lọ́bẹ̀ gan-an? Ọ̀rọ̀ yìí tó ti ṣẹlẹ̀ láti July 2007 lẹ́tọ́ ń mú wọlé ní 2016. Àwọn èèyàn tó nílẹ̀ wọn kí wọ́n kàn dé adé, wọn ò sọ pé àwọn fẹ́ gbalẹ̀ Ọ̀yọ́, Àgọ́-Ọ̀já nìkan wọ́n fẹ́ dé adé sí, sọ́pọ̀ jù ń táwọn tó nílẹ̀ lè béèrè ni. The best thing fáwọn yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé káwọn náà lọ ilé ẹjọ́ kan ó lè kúrò lórí ilẹ̀ wọn. Bóyá yẹn máa ṣètù gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí, because mi mọ ìnira tí adé Àgọ́-Ọ̀já fẹ́ mú bá láàfin rẹ̀. Mi mọ ìnira tí adé Àgọ́-Ọ̀já fẹ́ mú bá wọn. Mi mọ yàtọ̀ tó fẹ́ yàtọ̀ ní orúkọ Aláàfin, yàtọ̀ sí pé yóò tún forúkọ Aláàfin lókìkí, yóò forúkọ Aláàfin ní kìmí, yóò jẹ́ kórúkọ Aláàfin ó tún rinlẹ̀, kó yẹ Aláàfin ó tún wuyì, kí Aláàfin ó tún lọ́mọ tó pọ̀ lẹ́yìn. Kò tí ì yé mi rárá kò mi ò understand. A decision affirmed by the Court of Appeal, Ibadan Division, High Court, Lọ́yọ̀ọ́, Appeal Court, Nìbàdàn, on December 8, 2017, in appeal number CA/1/90/2008. According to the motion, and I quote, any attempt to revive, recognize, or elevate a chieftaincy stool already declared non-existent by courts of competent jurisdiction amounts to a disregard of subsisting judgment and is capable of prejudicing the appeal now pending before
this honorable court. The applicant therefore urged the apex court to, and I quote, grant the reliefs sought and make such further orders as this honorable court may deem fit in the circumstances of this case. The appeal and accompanying motion are yet to be fixed for hearing. God bless you, Mr. Adetoye. God bless you, sir. The appeal and accompanying motion are yet to be fixed for hearing. Meanwhile, counsel to Aláàfin of Ọ̀yọ́ as writing to Governor Seyi Makinde, warning that the proposed installation and coronation of Busari as Oloja of Ago-Oja will amount to, and I quote, an illegality and a contempt of court. Well, ẹ̀já wá wo ntí yóò ṣẹlẹ̀ bí gómìnà Ṣèyí Mákindé tó bá padà gbadé l'Ago-Oja lórí tí wọ́n wá ṣèwúyè ní Holy Faith Baptist High School lọ́jọ́ 13 táwọn wò lọ́ọ̀kan yìí, tí yóò sì ṣeéṣe bẹ́ẹ̀ táwọn máa kọrin àmóye jàwá tí móye jẹ náà sóye àwa tí móye jẹ náà o sóye àwa yìí ṣe àwa yìí ṣàròyé mọ̀mọ̀ jẹ àwa tí móye jẹ náà àwa tí móye jẹ náà sóye Àgọ́-Ọ̀jà tí móye jẹ náà o sóye ẹ̀yin yìí ṣe ẹ̀yin ìṣàròyé mọ̀mọ̀ jẹ ẹ̀yin tí móye jẹ náà. Alhaji Ganiu ẹ tí móye jẹ náà oyè ẹ̀yin tí móye jẹ náà o ẹ̀yin yìí ṣe ẹ̀yin ìṣàròyé mọ̀mọ̀ jẹ ẹ̀yin tí móye jẹ náà. Okay, one dear gómìnà. In the letter dated February 8, 2026 and addressed to the governor at the governor's office, Agodi, Ibadan, Adedola Omotunde San and Co. drew attention to the planned coronation scheduled for February 13, 2026 at Holy Faith High School, Oyo. The lawyers reminded the governor that the chieftaincy title of Baale of Ago-Oja had been the subject of prolonged litigation, culminating in judgment of both the High Court and the Court of Appeal, while declared the stool non-existent. Ẹ̀rí àwọn afẹ́ajẹmọ́fẹ́ayó tí fúnni lóko òdí ọ̀pẹ́ ro, àwọn jọmọ́ ṣòwò mọ́jọmọ́ jèrè, jọmọ́ jèrè mọ́jọmọ́ kéré délé nílé ayé irọ́ tá a wáyé tó jẹ́ pé abúlé ko tílé tí ń bẹ ń bí òpó gún wọ́n ń dádé. Ẹ̀wọ̀n àṣẹ ń lóore tó sì ran baba ńlá baba yín lóore tó mú wọn kúrò nípò alárìn kiri tó wá pé ọ̀dà náà ojú ní rójú ṣàánú ń bó ní kó fi lọ gbalé bàbá rẹ padà ní jókòó bímọ bá wa gbé. Ẹ sì lo ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ọgbà àlùmọ̀kọ́rọ́ yín ẹ̀yán ń ke ẹ̀gbọ́n ẹ̀yán ń ke àbúrò ẹ̀ wá máa rí àmọ́ wọn babẹ́. Ẹ̀ wá ní ẹjẹ́ àṣàgọ́ ìdọ̀yọ́ Àgọ́-Ọ̀jà wá dàgọ́dọ̀yọ́. Ńgbà tẹ́ rí i pé gbogbo ayé òwò bíi tẹ́ wà ẹ̀ wá dọ́gbọ́n yí Àgọ́dọ̀yọ́ sí Ọ̀yọ́ Àtìbà. Ẹ tún lo eléyìí fúngbà díẹ̀ gbogbo ayé ọ̀fọ́kan sí ẹ tún fòfẹ̀rẹ̀ ẹ tún sọ di Ọ̀yọ́ Aláàfin. Àwọn tó wá nílé tó nílẹ̀ tó nílùú wọ́n ní ọ̀dà náà o bẹ́ẹ̀ àlèyé ẹni bá ti ju bàbá ẹni lọ àádàá pè ní a mọ̀ pé àlágbára tó yín àlówó tó yín àléèyàn tó yín a sì ní bàbá ń gbẹ́jọ́ ṣùgbọ́n láàyè wa kó tó pò yín náà ẹ̀já dádé ń bẹ̀ ẹ tún fẹ́ lo gbogbo agbára yín lé wọn lórí kán mọ́ dádé ẹ lọ́ wà ní kóòtù kò sí ní kóòtù. Irú ta ní lọ withdraw ẹjọ́ ní court ká sọ pé Aláàfin àná gbé lọ sí court kó jẹ́ pé ókè wa Aláàfin tòní wá fẹ́ràn àlàáfíà bí ẹ ṣe dé òun wọ́n ti wá pàtàn fún yín ẹ ti wá bá nù tàn wípé ọ̀dà náà àwọn èèyàn yìí o àwọn ni wọ́n fúnran wá ńlẹ̀ o kò sí tọ́bàdé ń bẹ̀. Tẹ bá sọ pé òkè kò sí wàhálà ẹ jẹ́ kí wọ́n dádé tán fẹ́ dé wọn ò ní di adé sí pálàsì Aláàfin wọn ní pálàsì tiwọn l'Àgọ́-Ọ̀jà. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. They cited the judgment
of Justice S. Oluakinola delivered on July 31, 2007 in suit number HOY/46/2006, in which the court held that, and I quote, "The title Baale of Ago-Oja does not exist in Atiba local government area of Oyo State." Wọ́n ti ẹ̀tún ní baálẹ̀ gun òtún exist. Irú ayé ìwà la wá ń gbé. Àwọn tó nílé tó nílẹ̀ baálẹ̀ wọn òtún exist níjọba ìbílẹ̀ yẹn. Order o does not exist in Atiba local government area of Oyo State, and consequently set aside the approval earlier granted to Busari as null and void. The approval granted. Bàbá yẹn ò parọ́, wọ́n náà ti fà wọ́n joyè tẹ́lẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi wọ́n joyè tẹ́lẹ̀. Wọ́n ti ní kí wọ́n lọ mọ́ ṣayẹyẹ ìwúyè wọn. Bàbá wa Aláàfin àná ló ní rárá o, àwọn ò ní gbà. Why? Kí ló dé? Wọ́n wá ní kán declare null and void. The court further restrained the Oyo State government from further treating, and I quote, further treating, dealing with, presenting or recognizing Busari as Baale Ago-Oja as Baale Ago-Oja and barred him from, and I quote, parading, presenting or holding himself out as such. Wọ́n gbọ́dọ̀ recognize wọn gẹ́gẹ́ bí baálẹ̀ gan. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kán parade ara wọn bẹ́ẹ̀ mọ́. Okay, although Busari appealed the decision, the Court of Appeal dismissed the appeal on December 6 or December 8, 2017. According to the letter, Busari subsequently appealed to the Supreme Court, but, and I quote, has since abandoned the appeal by failing to file his brief of argument since the transmission of the record of appeal in 2018. Despite the pending appeal, the lawyers alleged that the Oyo State government issued Busari a fresh approval letter. Ńgbà tán mọ̀ pọ́wọ́ tiẹ̀. Ńgbà tíjọba mọ̀ wípé ó tọ́ sí wọn. Ńgbà tíjọba mọ̀ wípé à ń yàn wọ́n jẹ ni. Kí ló wà nínú adé dídé? Kí ló wà nínú ìwúyè? Kí ló wà nínú bíbèrè ẹ̀tọ́ ẹni? Gọ́fìmẹ̀ntì mọ̀ wípé kíní ìtọ́ sí wọn, ẹ̀tọ́ wọn ni, wọ́n fi ń dùn wọn ni, ẹjẹ́ ayọ̀ǹdẹ̀ fún wọn. Ńlọjẹ́ kan tó fún wọn fresh letter. Bí approve yín sẹ́. Ọ̀dà o. Despite the pending appeal, the lawyers alleged that the Oyo State government issued Busari a fresh approval letter and later elevated the chieftaincy through Oyo State Gazette. Bàbá yẹn sọ fún mi sẹ́, wọ́n ní wọ́n ti promote àwọn, wọ́n ti ìwúyè o. Lẹ́yìn ìgbà tán fi wọ́n jọba sẹ́, wọ́n ti promote, wọ́n ti elevate wọ́n sí second class. This same Baba Ago-Oja yìí, he told me pé wọ́n ti elevate wọn ní akílódé tán jẹ́ kẹ́ wúyè. Ohun ẹ jẹ́ káwà ó fù pé lásìkò ilẹ̀ máa dádé. Ohun èèyàn lóhun Ọlọ́run. Ohun èèyàn lóhun Ọlọ́run. Mọ̀mọ́ bàbá ní ẹ ràn mí lọ́wọ́ mo lé mi wú àmàì. Ìyẹn apákan mi, kò sí agbára kan tí mo lè sá, kò sọ́nà kan tá a fi lè ràn yín lọ́wọ́ ju bá a ṣe ń sọ síta yìí náà lọ. Gómìnà Ṣèyí Mákindé sì jẹ́ létí gbẹ́bẹ̀ gbáròyé bí Olódùmarè. Wọ́n sì gbọ́ ẹ̀bẹ̀ àwọn Ago-Oja. Wọ́n wá múra ọjọ́ ẹ̀yẹ wọn. Wọ́n fi sọ́jọ́ Sátidé tí ń bọ̀ yìí. Ṣé Friday ní 13? Wọ́n fi sọ́jọ́ Friday tí ń bọ̀ yìí. Ẹnìkan wá fẹ́ dọjọ́ ẹ̀yẹ wọn rú. Ṣé òjò ní ká tẹ́ǹtì irú ẹni bẹ́ẹ̀? Sójò ní dápa tí wọ́n rú? Béèyàn bá fẹ́ bọjọ́ ọ̀la bàbá ń jẹ́ irọ́ o. Béèyàn bá fẹ́ bọjọ́ ẹ̀yẹ wọn jẹ́ irọ́ o. So, and later elevated the chieftaincy through Oyo State Gazette, number 01, volume 50 of January 17, 2025. They argued that, and I quote, it is contrary to law, logic,
and common sense for a chieftaincy declared non-existent by a court of competent jurisdiction to be resuscitated by executive action. Èmi nígbàgbọ́ wípé gómìnà gẹ́gẹ́ bí chief security officer, olórí ìpínlẹ̀ rẹ̀, ó lè lo discretion ẹ̀ láti ṣe many things. Téèyàn bá gbé nǹkan lọ ilé ẹjọ́ tá a sì wò wípé àwọn yànyàn yìí jẹ náà ni agbára lọ́pọ̀ jù, ọwọ́ lọ́kan ọwọ́, gómìnà lè lo discretion ẹ̀ kálàáfíà ó lè jọba. Okay, describing the proposed coronation as particularly troubling. Kí ló dé? Ṣé wọ́n ní kí mọ́tò ọmọ rìn ni? Àbí wọ́n ní kálàáfíà ọmọ kọjá? Àbí wọ́n ní kọ́ ọmọ Ọ̀yọ́ ọmọ rìn? Kí ló burú bí ọ̀rẹ́ mi ọ̀kọlà tí ń bẹ l'Amẹ́ríkà ó sì ń sọ̀rọ̀ ń jò ní bàbá mi alága ọjà, bàbá mi ìkan náà ni wà lọ́yọ̀ọ́, ẹ má jẹ́ káwọn èèyàn kan kó sí wa láàrin, ìkan náà ní. Kí ló dé tẹ́ ẹ̀ lọ bá wọn jà ṣàjọyọ̀? Kan wà l'Olifed Baptist High School kí gbogbo ọmọ Ọ̀yọ́ wá kúnbẹ̀ bátákún kan ní kí ló dé kẹlẹ́ wá ṣẹ̀yẹ fún bàbá yìí ni pé ó tó bẹ́ẹ̀ lóòótọ́ kájọ kọ́ ọmọ lùpọ̀ bọ́ pé kí ni ìyàtọ̀ mú Ọ̀yọ́ àtàláàfin àti àgọ́ ọ̀já? Kò sí bẹ́ẹ̀ yóò ṣe kúrò lágọ̀ ọ̀já òun lọ́jà òun tí ò ní kọjá láàfin. Tẹ bá ti kúrò lẹ́yìn palace nísìn tẹ fẹ́ mọ lọ sàlẹ̀ Ọ̀yọ́, ọ̀nà agún popo lọ́wà lọ́wọ́ lẹ́fìtì, ìyẹn mọ lọ sàlẹ̀ Ọ̀yọ́ àgọ́ ọ̀já nǹkan báńbáhùn, kò jù bẹ́ẹ̀ náà lọ. Kájọ kọ́ ọmọ lùpọ̀ bọ́, kí ló burú ń bẹ̀? Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Okay, describing the proposed coronation as particularly troubling, the lawyers stressed that, and I quote, "You cannot put something on nothing. Something on nothing. As how? As how now? Something on nothing. As how now?" Àwọn tẹ́ ẹ bá ń lẹ̀ tí wọ́n fún yín nílẹ̀ ní something on nothing. Àbáwọn gangan ní ẹ̀gbìn, ẹ̀yin ní ẹ̀lọ́. Ẹ̀gbìn kìí sì jẹ̀ lọ. Ká ní ẹ̀lọ́ làwọn ni. Mo trust ẹ̀yin Ọ̀yọ́ Àtìbà, ẹ ti lé wọn jìnnà tipẹ́tipẹ́, ẹ ti lé wọn kó lórí ilẹ̀ yín. As in, kálẹ̀yìn lẹ nílẹ̀ táwọn àgọ́ ọ̀já wa bá ń bẹ̀, ẹ ti lé wọn dànù tipẹ́tipẹ́. Tàbí ká ti sọ pé kán kó lórí ilẹ̀ wa, á ti lé wọn lọ. Okay o. You cannot put something on nothing and expect it to stand. Eléyìí ti stand already o. They disclosed that the impending coronation compelled them to approach the Supreme Court. God bless you, sir. Olóyè Aliu, God bless you, sir. N ò ní wáyìntì. Okay, capital of Nigeria moved from Calabar to Lagos and to Abuja. Can you imagine? So the agbára Abuja kù ni. Does that remove the power of the President of Nigeria? God bless you, sir. God bless you, sir. Capital Nigeria tẹ́lẹ̀tẹ́lẹ̀ Calabar ló wà. Láti bẹ̀ wọ́n gbé wéko. Èkó nìsín wọ́n gbé lọ Abuja. Kò yọ kúrò nínú iyì Calabar. Kò yọ kúrò nínú agbára Èkó. Kò yọ kúrò nínú agbára rẹ̀. Ẹ jẹ́ akọ́mọlùpọ̀ bọ́. So, okay, they disclosed that the impending coronation compelled them to approach the Supreme Court for interlocutory relief, urging the court to restrain the state government from proceeding with the installation, appealing directly to the governor. Ẹ má appeal sí governor, ẹ jẹ́ àpàdé in kóòtù. Appealing directly to the governor, they warned that proceeding with the coronation will portray the Oyo State government as, and I quote, "a lawless government with no respect for the rule of law and the judgments of the courts. We do not want to embark on any step capable of ridiculing or embarrassing the Oyo State governor in any way." Embark on it. We want to feel your capacity. We want to see your strength. Ẹgbẹ́ náà wojú gómìnà Ṣèyí Mákindé
tó bá ti dé Olivet Baptist High School ẹ fọ́ gómìnà létí, ẹ jẹ́wọ́ ọmọ ọkọ pẹ́yìn ìsọmọ àléntí, ẹ fọ́ gọ́vnà létí. tán bá ti gbádé lórí Alágọ̀jà ẹ sí adé kúrò lórí kábíyèsí. kan ní kí ló dé kẹ́ sọ pẹ́yìn lẹ mòfin, kẹ́ sọ pẹ́yìn lẹ lòfin, kẹ́ sọ pàgbára yín tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ṣé gbọ́, Ọlọ́run ràn yín lọ́wọ́. In any way, the lawyers added, urging immediate action to hold the ceremony. So, copies of the motion filed at the Supreme Court were attached to the letter. All right, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o, ẹ̀yin ìyá àti bàbá mi gbogbo. ọ̀rọ̀ yọ ẹgbìnrin ọ̀tẹ̀ ni, bá a ti ń pàkan nìkan ń rú, bá a ti ń gé wọn lọ́wọ́ wọn ń bọ̀ ká. ọ̀rọ̀ ń wá yé wa ní ìsìn gbangba wípé gbogbo eléyìí tá à ń sọ pé kábíyèsí lè mọ́mọ́ ń bẹ̀, ó lè mọ́mọ́ ń pa ẹ̀, ó bọ́yá àwọn èèyàn kan ni wọ́n ń tì í, bọ́yá kinní kan irọ́ o, ọ̀bọ ọ̀gọ̀ tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe ni. òye ti yé wa dájú sáká, ká má wulẹ̀ pẹ́ sọ mọ́. because òye yé wa wípé ẹni tá a kọ́ níkà tó gbà ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀. ká ní kábíyèsí ọ̀tẹ̀lé gbogbo kinní yìí, ayébáyé wọn ti bá. tẹ́nìkan sọ pé rárá o kò ní ṣeé ṣe, tẹ́nìkan ó sì sọ pé ọ̀dà náà ẹjẹ́ á ṣe báyìí, ẹjẹ́ á ṣe báyìí. bí bàbá bá ń bọ́ ọmọ wí tó lòun ò ní gbà, irọ́ o, ìyá ó dẹ̀ pẹ̀tù sí lọ́kàn. àìlọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́, ń bo lẹ fẹ́ kọ́ ọmọ èèyàn lọ, kọ́mọ́ dàbí ẹni pa àti ìta àfàmọ́ra ẹ̀ ti bá wí, àfọ̀gbọ́n fàmọ́ra náà ni. bí wọ́n ṣe gbélé ayé lójú tèmi nìyẹn, kò sílé ayé kankan wo kó, there is nothing like do or die, kò gbọ́dọ̀ sí. there is nothing like bá a ṣe ń ṣe ní bó ṣe gbọ́dọ̀ wà náà nìyẹn, irọ́ o. àwọn ọ̀jọ̀gbọ́n ní the most constant thing is change itself. n tá ń ṣe ní ìsìn yóò yí padà lọ́la. Ọ̀yọ́, ẹ jẹ́ kí Alágọ̀jà ó dé adé. àwọn wọn ládé, ọ̀nà méjì lẹ́gbà yàn wọ́n jẹ́ o. ẹ gba ilẹ̀ lọ́wọ́ wọn, ẹ tún gbadé wọn lọ. bọ́yẹ̀rù ń báyìí wípé wọ́n sọ pé àwọn fẹ́ gbadé àwọn lọ́jọ́ Friday, no, wọ́n ti ládé mi, wọ́n ti bọ́ inú ìyẹ̀ wọn gbà yẹn mọ́. bọ́yà yẹn lẹ̀rù ń báyìí sí pé wọ́n bá ní káwọn ilé wa dádé nìsín kọ́mọ̀jì ilé tán fún wa náà máa fẹ́ sọ pé àwọn fẹ́ gbà padà, wọ́n béèrè yẹn mọ́. ẹ fọkàn yín balẹ̀, wọ́n gbadé lọ́wọ́ yín mọ́. wọ́n ti ládé mi, ń tilẹ̀ ń tọ́lọ́hún, wọ́n ládé mi, wọ́n ti bọ́ inú ìyẹ̀, wọ́n ti bọ́ inú ìyẹ̀. àwọn aládé mi wà lè sọ pé àwọn fẹ́ wá gba nǹkan àwọn o, bóyá kẹ́yìn ló tètè lọ sọ́dọ̀ Asíndẹ̀mádé kan bá ń sin adé. jokes apart, Alágọ̀jà of Àgọ̀jà pẹ̀lú ògo Ọlọ́run, bàbá yìí ó jẹ́, kò sì ní hun wọ́n. àjẹgbẹ́mì tí gún jẹbọ ni wọ́n jẹ́, àjẹgbẹ́mì tí kàlùkàlù ó jowó ni wọ́n jẹ́. bàbá ẹ ti dàgbà, ẹ dàgbà ayẹ wá ní dàgbà àyà, ẹ jẹ́ lájẹgbó, ẹ jẹ́ lájẹtọ́, ẹ jẹ́ lájẹfọwọ́ páwú, ẹ jẹ́ lájẹfèrègì jòbè. adé ò ní gbóná lórí yín, ìtẹ́ ò ní gbóná mọ́ yín, ẹ̀tọ́ yín ó padà lágbára Ọlọ́run. gómìnà Ṣèyí Mákindé yóò dẹ́tọ̀ yín padà lójú ayé yín, lẹ́sẹ̀ forí ń gbé adé. èèyàn ó tàkìsì, èèyàn ó forí gúnlẹ̀ ni o, agbódò ni o, kọ̀kẹ́ anybody. ntọ́hàn tó dájú ni wípé bóyá sílé ẹjọ́ bá wá sọ pé kí ẹnjìnà Ṣèyí Mákindé ọmọ ṣe lọ́la o, ṣùgbọ́n ní tó kù fẹ́rẹ́fẹ́ yìí tó kù ọ̀túnla ni. ẹ dúró ná, so ilé ẹjọ́ wá sọ pé kán má dàdé, àbí kí gọ́vnà Ṣèyí Mákindé ó stop níbi tán bá dé.
so ọjọ́ ẹ̀yẹ táwọn ẹni ẹlẹ́ni mo ti mọ̀ wọ́n ti mọ̀ pa màálù báhùn ká ní mo lè dọ́yọ̀ ni kí n lọ sàlẹ̀ Ọ̀yọ́ kí n reje kí n rè jàsún unfortunately bàbá àwọn ò lè wá àwọn kan ti dúró pé Awíkonko forí ìyá rẹ̀ síwájú kó fi ti bá bẹ̀rẹ̀ kàn yìí kọ́ ọmọ bọ̀ lórí First Baptist High School bíi tíjọ́ ni wàá á jẹ̀wọ́ fún ọ pẹ̀ràn tán fà báyìí tí ọjà wọn ń pè ná mọ̀ èmi náà sì rèé ebi Ọ̀yọ́ ò pa mí àárò Ọ̀yọ́ ò sọ mí bẹ́ẹ̀ ni so pẹ̀lú ògo Ọlọ́run Àkàndá Awíkonko ẹ̀yin tí ẹ ra stíkà fún mi lónìí iná ò ní tánwó yín o mi ò ní wáyé tí o ẹ ṣé o mọmọ rírì o ẹ̀yin tẹ́ fẹ́ ra stíkà fún mi ẹ̀yin náà lè rà o níbi tẹ́ ti ń wò mí o ẹ wò sálẹ̀ rẹ̀ ẹ rí $sign ẹ kílíkì lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn stíkà yìí wà tàbí ibi tẹ́ ti máa rí remix share ẹ máa rí thanks níbẹ̀ ẹ kílíkì lórí thanks yẹn kẹ́ wá ń bọ̀ o Awíkonko ní personal issue with Aláàfin no kí ló dé ó mà ṣe o rárá ní personal issue pẹ̀lú bàbá rárá o ọlọ́mọdé àrí personal issue so ẹ̀yin tẹ́ fẹ́ tóhù tẹ́ bá fẹ́ ra sticker fún mi ẹ tètè rà fún mi kí n tó máa lọ ẹ tètè rà ẹ bá ń ra gbogbo ẹ̀yin tẹ́ ti rà fún mi lónìí iná ò ní tán wo yín o àgbà náà ò ní wọ́wọ́ yín o ẹ nínà kan tán kẹ́ tó rí kan o lágbára Ọlọ́run wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní mọ̀ nẹ̀dẹ̀ yín I love you all I appreciate you all thanks so much ẹ̀yin olólùfẹ́ àti ọ̀rẹ́ mi ok àwọn ará abẹ́ ń fi orí ọká ọmú wọn forí ọká ọmú ẹ̀yin ẹ jẹ́ kí Ṣèyí Mákindé ó dé alágọ̀ ọ̀jà ládé ẹ rí nǹkan tó yóò ṣe fún Ṣèyí Mákindé wọn ní jọ́ lọ lẹ́ẹ̀kẹta wọn ò ní dìbò fún lọ́yọ̀ ẹ rí nǹkan ká lọ lẹ́ẹ̀kẹta Mr. Tosin Orogun ẹ ṣé púpọ̀ sir God bless you sir so ẹ̀yin tẹ́ sọ pé wọ́n forí ọká ọmọ ẹ máa rí nǹkan ẹni tí ọmọ bá ní fọba ṣeré ẹ̀yin ọmọ Aláàfin ẹ̀ mọ ìtàn pè láláàfin ẹ̀ mọ agbára Aláàfin ẹ̀ mọ pọ̀ Aláàfin ẹ jẹ́ ká Aláàfin ó bínú kó pe Ààrẹ Ọ̀nà Kakanfò káàrẹ Ọ̀nà Kakanfò kó gun lọ sílé ìjọba ẹ mọ nǹkan tí mo ń sọ ń pa rẹ̀ ẹ tí mọ nǹkan kan Aláàfin ẹ má bínú ikú bàbá yèyé ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ kú tí kú ọ̀gbọ́dọ̀ pa ọmọ àrùn dárùn ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ àkóbálé ọmọ àdábà òde ó ṣe jẹ́ gbogbo wàhálà ló kó sẹ́yìn lọ́rùn Olóyè Aliu God bless you sir ó ṣe jẹ́ pé ọ̀ràn kọ̀tán lọ́rùn tí ọmọ àkóbálé àdábà òde ta ní kó bẹ́ẹ̀ nìkan nù yín kí lórúkọ ẹni yẹn ó ṣe jẹ́ orúkọ ọ̀ràn ńlẹ̀ yìí ń jẹ́ ọmọ kú kò sẹ́ni tí ó gbọ̀kú tí ò ní gbọ̀n jìnnìjìnnì tí ò ní sá lọ pé bá ti dárúkọ ní ikú nìsín àyè yẹn aṣọ kà bẹ́ẹ̀ rò pé ó ti dé pàkọ́ ni ọmọ kú ọmọ àrùn ta ni ọgbà kárùn ó ṣeun ẹ má bínú ẹ̀yin èèyàn mi jàre Prince Adéyẹmí God bless you sir God bless you sir God bless you sir mi ní wáyé tí o Bamisco Nigeria Limited God bless you sir mi ní wáyé tí so ó ṣe wá jẹ́ gbogbo àwọn orúkọ tí ò wúlò yẹn tó bá jẹ́ mi tó àwọn ìran kan wà tó jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ nínú orúkọ wọn tí ò bá gbà mú mọ́ wọ́n ti dọ́gbọ́n ìrèsì ẹ̀ wọ́n ti gbé kúò wọn jẹ́ kó wà nínú orúkọ wọn mọ́ èwo lọmọ kú ọmọ òfò ọmọ àrùn ọmọ àdánù ọmọ àkóbálé ọmọ àdábà òde àwọn tó jórúkọ yẹn sẹ́yìn ó ti wuyì mọ́ wọn lára kò bá gbà mú mọ́ kò wuyì mọ́
kéèyàn máa promote orúkọ Ṣàngó gan ó dáa. olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ òbí Mr. Samuel Hades, God bless you sir. olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ òbí kí wọ́n máa fi léyìn òkè Aláàfin tàbí Aláàfin gangan lóríkì tó fine. wọ́n lóríkì tó fine náà ó ọmọ láwà ní agogo ọjà ẹlẹ́wù ẹ̀tù aboko létí akín máa rìn aboko lábojú pa pétò lóríkì wọn náà. oko kan òdòdó bí oko tá a gbé jẹ tòlótòló. oko kan òdòdó bí oko tá a ti fi ọtí ìbílẹ̀ mùkọ yan gan. àwọn oríkì yẹn fine. àwọn oríkì yẹn dùn gan. ìkéde kan bẹnu oríkì wọn. ń bọ̀ o. kékeré kan ikú tó kú yìí o asẹ́yìn ló fìyà jẹ ìgbà tó mọ̀ pé òní ìgbà tó mọ̀ pé kí ló dẹ́gbẹ́ mọ́yẹ̀ lóye sí ìgbà tó mọ̀ pé òní kẹ́gbẹ́ járí. ìkíní kan tó wà náà tí mo tún máa ń kí wọ́n mọ́ báyìí ẹ má bínú jàre ń bọ̀. ok mọ́mí wọn ni Ògúnṣọlá pé ìyá Aláàfin o Ògúnṣọlá pé ìyá Aláàfin o àwẹ̀rọ alágùrè iye ọ̀wọ́ adé o ẹ wojú lé ẹrẹ̀ wòde o ẹ wá lọ wàrà tí Ṣọlá pé ń dá Ògúnṣọlá pé ìyá Aláàfin o Ògúnṣọlá pé ìyá Aláàfin o àwẹ̀rọ alágùrè iye ọ̀wọ́ adé o ẹ wojú lé ẹrẹ̀ wòde o ẹ wá lọ wàrà tí Ṣọlá pé ń dá. àwọn oríkì tó fáyìn tó wuyi wà ń bẹ̀ dáadáa. so kábíyèsí mo ní gbólóhùn kan péré kí n tó kó tó di pé màá máa lọ. mo ti ṣàwàdà kọjá mo fẹ́ sọ tọ̀rọ̀ gbólóhùn kan náà ni o. kábíyèsí ikú bàbá yèyé n tó wù wá ní kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín. gbogbo èèyàn mọ̀ wípé ọkàn kan ni mo fi ń sọ gbogbo tí mo ń sọ yìí. mo fi Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá ọba tó dá wálé ayé tó lè pa wá ńgbà tó wù mo fi búra pé ọkàn kan ni mo fi ń advice yín báyìí. ojú ọ̀nà tí ọba tọ́ èèyàn lè ṣẹ́rí padà ń bẹ̀. whatever tí ẹ̀dá bá ń ṣe tí gbogbo ayé fi ń kọ̀yìn sí ni èèyàn máa ń jókòó sínú yàrá tí ó tó èrò ẹ̀ pa. then you will now choose another path. ní àwọn ọ̀jọ̀gbọ́n fi máa ń sọ pé he turns a new leaf. wọ́n á lọ yà sọ́nà míì kò pọn dandan kẹ́ ẹ gùn léyìn tí ń bẹ ńlẹ̀ aṣọ ọ̀gbàlà dá fúngbà ní kẹ́ ẹ fi ṣe. kò sẹ́ni tó sọ pé kálàfin ó gbàgọ̀jẹ̀ kò sẹ́ni tó sọ pé kálàfin ó gbàrí fín. and to the best of my understanding kò sí ẹ̀dá náà tó fi ẹ̀gbin àti àbùkù lọ Aláàfin rí. ògiri lọ́lánú lálàǹgbá fi ráàyè kó sí ẹ̀gbá àwọn baba wa ni wọ́n ní bí ìgànná bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé ìgànná yín lọ́là lẹ́yìn ni gbogbo atẹ́gùn ìfi ń rọ wọlé kò yìí ṣe fẹ́ẹ́rẹ́fẹ́ ó ń rọ wọlé àtọ̀tún àtòsí látẹ́gùn gbà wọlé. ẹ wá wò ó ogun tẹ́ jà láyé empire ogun náà ló tún wọlé wẹ́rẹ́ yìí. kò sógun tó dàbí ogun ẹnu kò sí ogun ọgbọ́n ẹ fìmọ́ fèsì ẹ̀ ogun àdá ẹ̀yìn náà fatọ̀dọ̀ yín yọ ogun ọkọ̀ ẹ̀ mọ́kọ̀ tí ń jáde tàbí kẹ́ ẹ mọ́fà jáde but unfortunately Adéolú Sayọ̀ ti sọ ó ní ogun ayé àṣé kìí ṣe ti bán ogun ayé kìí ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá àwọn tí ń lé ni tí ń gbá ní tá ò lérò rárá àwọn tí ń ṣe ni tí ń pa ní tá ò jọ máa jẹ tá ò jọ máa mu bàbá ò dákun dàbọ̀ fọ̀táhàn wá ò láyé
Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o ajẹ́kọ̀tayọ̀ mi o lálàlà lálàlàlálà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 . Eléyìí túmọ̀ sí wípé ogun tí ó ń bá Ọ̀yọ́ fínra lónìí Ọ̀yọ́ gangan náà ni wọ́n pilẹ̀ rẹ̀. So kábíyèsí, the earlier the better. Ọmọ kékeré ni mí lóòótọ́ o, but unfortunately náà ẹgbẹ́ làjọ jẹ́. Ṣùgbọ́n ní ipò tí tó báyìí bàǹtàbàǹtà tèmi rí kónkóló báyìí kádàrá lọ́yàn bẹ́ẹ̀, ìṣẹ̀dá ló pin bẹ́ẹ̀, Ọlọ́run tó pin ni ò pin dọ́gba. Èmi ò bínú tọ̀dọ̀ mi, kí ló dé tẹ́yìn bínú tọ̀dọ̀ yín? Ó túmọ̀ sí pé wọ́n fi ń jọba nu ẹ̀ tó wá ń gún àwòrán iṣẹ́ fẹ́ di igbákejì Olódùmarè ni. Àwọn kan sọ̀rọ̀ kan wọ́n ní ipò Aláàfin sí àwọn ọba tó kù ńlẹ̀ Káàárọ̀ Oòjíire bíi sánmọ̀ ga sílẹ̀ ló ṣe rí. Ẹ wá rí ipò Ọọ̀ni sípò Aláàfin bíi sánmọ̀ ga sílẹ̀ ló ṣe rí. Aláàfin iṣẹ́ tá mọ̀ fi wé Ọọ̀ni wọ́n jìnnà síra wọn. Bàbá sọmọ ni. Àwọn ọba tó kù wá ń respect Aláàfin, ṣùgbọ́n jọ́tà Aláàfin ti disrespect Ọọ̀ni làbùkù tí wọ́n rán ìwọlé sáláàfin lára. Mọ̀ bọ́yẹ lè ráàyè ronú sí, bọ́yẹ lè ráàyè ṣàtúnṣe. Ilé Oòduà àtẹ́kọ́ sínú palace yìí ò lè gbà yín o. Àwọn èèyàn ní tọ́lẹ̀tì lẹ́kọ́. Sorry to use that language, because wọ́n wo Ilé Oòduà tí ń bẹ ńfẹ̀, wọ́n rí pé òun gangan tún ní empire báyìí, òun náà ní kingdom. Wọ́n wá wọlé ìtẹ́ ẹ̀kọ́ kò yàtọ̀ sí store kòkó. Ẹ má bínú. So ẹ lọ change orúkọ ẹ̀. Gbogbo àwọn nǹkan tí ó ń kóríṣiríṣi nǹkan wọlé wá báyìí nù, ẹ rè change orúkọ rẹ̀, ẹ yí padà sí Ọ̀rànmíyàn, Ilé Ọ̀rànmíyàn tàbí Ilé Àtìbà. Ó kọ bàbá yín rẹwà náà ó, ṣé ẹ proud ẹ ní? Why tẹ́ fẹ́ kórúkọ Àtìbà ó parẹ́? Ẹ change Ọ̀yọ́ kúrò lọ́yọ́ Àtìbà, ẹ sọ́dọ̀ Ọ̀yọ́ Aláàfin. Ẹ ti fẹ́ pa orúkọ Àtìbà rẹ́ nù. Tán bá pa orúkọ Ògún rẹ́, àní mọ̀ rántí ẹ̀. Tẹ́ ẹ̀ bá máa gbé orúkọ Ṣàngó lárugẹ, yóò ti parẹ́. Bí wọn bá máa ṣe ọdún Ọ̀ṣun lọ́dọọdún, ayé ò ti gbàgbé ẹ̀. Táwọn ọlọ́bàtálá ò bá máa sọ Bàtálá ni yóò ti lọ. Báwọn onífá ò bá máa bọfá, á ti gbàgbé ẹ̀. Mélòó nínú wa ní lọlé onífá tí ń sọ pé kán yẹ̀ ń wò kó tó jáde lónìí, kò sì kọpọ̀ mọ́. Ṣùgbọ́n àwọn onífá wọ́n pọ́n nǹkan wọn lé, wọ́n ń gbé lárugẹ, wọ́n ń sọdún Ifá. Yes, Ilé Ọ̀rànmíyàn fine. Mi like ẹ o, ta ló tún sọ ilé báyìí, Ilé Ọ̀kàn bíbó. Ẹ má bọ̀rọ̀ gidi tá à ń sọ jẹ́jàre, Ilé Ọ̀kàn bíbá wo? Ilé Ọ̀kàn bí ọ̀yẹ̀ 60 bí kan. Tán bá dẹ̀ fẹ́ promote ẹ̀ náà, kàn promote Ilé Ọ̀kàn bí. So like I said, kì í ṣe àwàdà rárá kí kábíyèsí láti rìdíìmù iyì àtàpọ́nlé wọn. Gbogbo àǹforígbárí pẹ̀lú gómìnà yìí, ilẹ̀ ò tí ì sú lọ́dọ̀ gọ́vnà o. Bóyá kábíyèsí mọ̀, bóyá àwọn tí ń tẹ̀lé wọn mọ̀ pé ilẹ̀ ò tí ì sú lọ́dọ̀ gọ́vnà. Igi tí Ṣàngó bá pa àpagbé ni. Ọlọ́run gbọ́, ìyàn tàkìtì yóò forí gúnlẹ̀ ni. Igi tí Ṣàngó bá ṣe kíni, àpagbé ni. And téèyàn bá wá wò dáadáa, Ògún dá kan kò ìtàn lọ̀rọ̀ yín, ó tún lò Ògún dá méjì. Ẹ̀ṣẹ̀ ń bẹ́lẹ̀ lọ́rùn yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí. Ẹ̀ṣẹ̀ wípé wọ́n yin alága àgbìmọ̀ lọ́balọ́ba, wọ́n pè yín sí ẹ lọ. Ẹ̀ṣẹ̀ wípé wọ́n ṣe ayẹyẹ 50 ọdún tí wọ́n ti dápínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀, ẹ lọ. Ẹ tún ṣẹ̀ṣẹ̀ míì, ẹ tún gbé gómìnà lọ ilé ẹjọ́ pé kó má fa alága ọ̀já jẹ. Tálága ọ̀já ó lo mọ́tò yín ni. Àbólórí kan náà lẹ́ẹ̀jọ lò. Àbáwọn ìránṣẹ́ kan náà lẹ́ẹ̀jọ ní. Àbójú ọ̀nà kan náà lẹ́ẹ̀jọ gbà. Àbórí ìtẹ́ kan náà lẹ́ẹ̀jọ jókòó sí. Àbówó kan náà lẹ́ẹ̀jọ ná. Àbówó kan náà lẹ́ẹ̀jọ gbà.
mi ò rò pé bàbá alágọ̀ ọjà lóun fẹ́ bá ń pín owó local government kí ló tẹ̀ jẹ́ kó gun ó mí wọ́n ń pè èèyàn láyàn kì í sókọ rè so gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ń wá sáré sí Ọ̀yọ́ kò ní wá mọ́. No, is anything lórí tí kìíní òkè ń dúró ó yẹ kí n wò láti bò mí. Is anything wrong in building a house for his father? My father pray for me that no Oòduà àìṣe bàbá wọn o. Irú kílẹ̀ ni ìtún ń sọ dáàdì ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ o Oòduà ò kì í ṣe bàbá wọn. Why tí mo fẹ́ build ilé lórúkọ dádì mi tí mi ò mọ̀ rí instead tó fi yẹ kí n build orúkọ ilé dádì tèmi tí mo mọ̀. Bá mi ni mo mọ̀ mi mọ̀ bàbá wọn ìmọ̀ bàbá tó bí bàbá wọn so máa lọ kọ́lé fẹ́ni tí mi mọ̀ tí n fi ilé ẹ̀ tí n mọ̀ bójú ẹ̀ ṣe rí bóun gangan ṣe rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Odùduwà ṣe rí sí Àtìbà ó jìnnà gan síra wọn. The only person tí wọ́n lè promote lọ́yọ̀ọ́ God bless you Mr. Tunde Babs mi ní wáyé tìsà the only person tí wọ́n lè promote ní Ọ̀yọ́ jokes apart àwọn ibi tá a ti ń pa lineage irun nìyẹn o mo fi Ọlọ́run búra the best thing tó yẹ kán ṣe lọ́yọ̀ọ́ ni kán promote Àtìbà because Ọ̀yọ́ tán wà yìí Ọ̀yọ́ Àtìbà ni Àtìbà ló sẹ́ ìran ọmọ Àtìbà nìkan ni wọ́n sì ń jọba ń bẹ̀ kò sí nǹkan tó kọ̀ràn míyàn pẹ̀lú wọn rárá jokes apart sísọdún Ọ̀rànmíyàn ṣíṣe wàhálà ni sísọdún Ṣàngó ó sì make sense kí ló dé Ṣàngó jọba lọ́yọ̀ọ́ Ọ̀rànmíyàn ò jọba lọ́yọ̀ọ́ táwọn èèyàn bá fẹ́ sọ wọn Ọ̀rànmíyàn lọ́ba àkọ́kọ́ lọ́yọ̀ọ́ no Ọ̀rànmíyàn ò jọba lọ́yọ̀ọ́ rárá. Ẹ jẹ́ káwọn tí wọ́n sọ pé mọ̀ tán àwọn òǹpìtàn gidi kan jáde síta tọ́rànmíyàn bá dádé lọ́yọ̀ọ́ Ọ̀rànmíyàn gbádé kúrò nílé ta wá gbádé fún ìjọ òun náà dé ládé sí lẹ́yìn tó dáwọ́ kàmpù sílẹ̀ ókè wọ́n wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó yẹ̀sẹ̀ wá ronú pé kán wá déhùn ládé àbáwọn ìlú ni wọ́n ronú sí pé ẹja dádé fọ́rànmíyàn ọdún mélòó lọ́rànmíyàn ló ń bẹ̀ tó ìpadà wálé tán bá dẹ̀ fẹ́ sọ fún wa pé Ọ̀rànmíyàn ò wá sílé ńbo lọ̀rànmíyàn kú sí jagunjagun lọ̀rànmíyàn kò gbádé kúrò nífẹ̀ẹ́ kò gbádé padà sífẹ̀ẹ́ ó wá fìjà gba oyè nífẹ̀ẹ́ ni. So now gbogbo eléyìí tá à ń sọ yìí advice là ń fúnra wa tí n bá fẹ́ promote nǹkan ní sì máa promote orúkọ dádì mi yes mo sá lọ sí primary school tí mo ti jáde lénìí pẹ̀lú àwọn Awikonko development fast club nígbà tí mo ti wà ní kékeré mo ti mọ̀ pé dádì mi ní house ńbẹ̀ dẹ́ mo wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé ẹ ti ta house wa fẹ́ lòmíì ni wọ́n nínú àwọn dùn wọ́n láwọn ọ̀tá o mo dẹ̀ mọ̀ pé ó possible kan máa lù mọ́ tẹ́lẹ̀ wọ́n ní táàmù yìí o àṣà làwọn ò fi ṣe o next time ní town sport kò sí nǹkan méjì tí mò ń lọ ṣe báwọn mò ń lọ ra house yẹn padà ni mò ń lọ revive ẹ̀ ó kọ dádì mi ò gbọdọ̀ parẹ́ so bó ṣe yẹ kí Ọ̀yọ́ náà ò ṣe ṣe nìyẹn ó kọ Àtìbà ó yẹ kó wà important sí but òye kan náà tún wá yé mi àwọn ọmọ Àbáṣà wọ́n lè mọ́ proud lórí láti promote orúkọ bàbá wọn wọ́n ti mọ̀ páyé máa bẹ̀rẹ̀ sí sọ̀tàn wọ́n ti mọ̀ páyé ó bẹ̀rẹ̀ sí sọ̀tàn bàbá wọn ní ìsìn pé òjì bàbá yín tó jíwò wá kó lọ bàbá yín tó kú sórí obìnrin òkò burúkú wọ́n ní bàbá wọn jápù wọ́n ní bàbá wọn jápù wọ́n lè má lè proud of it